Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí ṣe gudugudu méje yàyà mẹ́fà fún Queen Naomi o. Ẹ mọ̀ pé children fun fair àwọn event yẹn ń bọ̀ ní on the 18 ní Ìbàdàn. Wọ́n ní kábíyèsí fi màálù márùn-ún wọ́n ní wọ́n fi ránṣẹ́ sí àwọn ẹbí Queen Naomi fún ìpalẹ̀mọ́ Christmas. Wọ́n dẹ̀ tún àdì ti èyí tí wọ́n fi máa dáná fún children fun fair wọ́n máa ń ṣe rice àti chicken fún àwọn ọmọ yẹn fún children fun fair tán fẹ́ ṣe ní on the 18. Ẹ̀yin tí ẹ bá ń gbé Ìbàdàn ẹ káwọn ọmọ yín lọ. So ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní bí màmá àǹtí wa fashion bó ṣe lọ kó àǹtí ṣẹ̀mẹ́ pé mi ì mọ̀ bóyá mo sọ gist yẹn tí mo ní pé àǹtí wa bínú kúrò nínú palace pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wípé ó ní kábíyèsí ò ní time fóun. So wọ́n ní bó ṣe bínú lọ ó wá gba Ọ̀jájá hotel lọ. Wọ́n ní màmá ẹ̀ ṣá lọ bá ní Ọ̀jájá hotel ni wọ́n wá mú wa padà wá sínú palace ni wọ́n wá gba ọ̀dọ̀ parọ́pò lọ láti lọ rí parọ́pò. Wọ́n nígbà tó dẹ̀ dé ọ̀dọ̀ parọ́pò wọ́n ní parọ́pò kí wọ́n dáadáa. Àná mi ẹ káàbọ̀ ṣàlàáfíà lẹ́wà wọ́n kí wọ́n dáadáa. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa ṣe kọ ẹjọ́ sílẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí rojọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá wẹ̀rin ńlá pé bàbá wẹ̀rin ńlá ò fìfẹ́ hàn sáwọn. Wọ́n ní bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ó ní photoshoot kan tó yẹ kí àwọn àti kábíyèsí jọ yà pẹ̀lú àwọn ìbejì. Wọ́n ní ìgbà tí àǹtí wa ti pe ẹni tó fẹ́ wá ya photoshoot tó ti wá bí kábíyèsí ṣe ní àwọn lọ sékòó nìyẹn nítorí pé Queen Naomi ránṣẹ́ pé wọ́n fún emergency. Wọ́n ní bí bàbá wẹ̀rin ńlá ṣe disappoint àǹtí wa nìyẹn tí wọ́n gba ìkó lọ. Wọ́n ní nǹkan tí àǹtí wa fi bínú káwọn ọmọ ẹ̀ nìyẹn tó fi kúrò nínú palace tó fi gba Ọ̀jájá hotel lọ. Wọ́n ní màmá àǹtí wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ pé kí ló dé tí kábíyèsí máa ń fi ìfẹ́ hàn sí Queen Naomi ju gbogbo àwọn ìyàwó wọn lọ. Wípé nǹkan tí àwọn ìyàwó yìí tó fi ń bínú sí kábíyèsí nìyẹn. Wípé kò yẹ kí kábíyèsí máa ṣe báyìí. Wípé ṣé wọ́n mọ̀ pé ìbejì wà lọ́wọ́ àǹtí wa. Ipò yẹ kí kábíyèsí máa pamper àǹtí wa ni kì í ṣe pé kí wọ́n má ní time fún àǹtí wa. Wọ́n ní màmá ìròjọ́ ilẹ̀kùn lórí ìfẹ́ lórí bí kábíyèsí ò ṣe kí n fi ìfẹ́ hàn sí àǹtí wa tó. Wọ́n ní màmá àǹtí wa fashion sọ̀rọ̀ ilẹ̀kùn wípé kábíyèsí ò ní time fáwọn olórí yìí pé ìgbà tán bá fẹ́ lọ sí event nìkan ni kábíyèsí máa ń rí wọn. Wípé bàbá wo erin ńlá pé royal mansion ni wọ́n máa ń lọ every time. Wípé wọn ò ní ààyè fún àwọn olórí yìí. Wípé ìtorí ẹ̀ ni àwọn olórí yìí náà fi máa ń bínú tí wọ́n dẹ̀ fi máa fẹ́ máa tako Queen Naomi ní gbogbo ìgbà nítorí pé bàbá wẹ̀rin ńlá wọn ò ní ààyè fún wọn. Wọ́n ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ tán wọ́n ní parọ́pò ní òkè. Àwọn ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ o. Àwọn á bá kábíyèsí sọ̀rọ̀ nítorí àwọn ní láti gbọ́ ti ẹnu kábíyèsí náà. Ẹ̀yin èèyàn lé wọ́n ní màmá àǹtí wa náà wá ní báwo ni kábíyèsí ṣe máa ṣerú nǹkan báyẹn nígbà tó jẹ́ pé ọmọ àwọn ti sanwó ẹni tó fẹ́ wá ya fọ́tò. Wípé kí ló dé tí kábíyèsí fi máa kúrò nínú palace tí wọ́n ní bá àwọn ọmọ àǹtí wa ya fọ́tò. Ẹ̀yin èèyàn lé wọ́n ní parọ́pò láwọn ti gbọ́ àwọn á bá kábíyèsí sọ̀rọ̀. So nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tán ni ó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ní kábíyèsí wípé wọ́n rọ̀ṣì lọ sí Èkó ni láti lọ bá Queen Naomi. Wọ́n ní pé wọ́n ní emergency kan wà lÉkòó tí kábíyèsí ní láti yọjú sí kíákíá.
ṣùgbọ́n ọ̀rọ̀ photoshoot tí àǹtí wa tó mú lókùnkúndùn yìí mi rí pé bàbá wẹ̀rin ńlá fẹ́ ṣe o. Ṣé ẹ mọ̀ pé àǹtí wa ó láìkí pé kó máa ṣe fọ́rífọ́rí bóyá kábíyèsí ti rí àpẹẹrẹ yẹn ìtorí ẹ̀ ni kábíyèsí ò fi gbà láti fẹ́ ya fọ́tò yẹn nítorí wípé tí kábíyèsí bá ya fọ́tò yìí pẹ̀lú àwọn ọmọ wọn bóyá bàbá wẹ̀rin láti mọ̀ pé àǹtí wa máa ṣe fọ́rífọ́rí fáwọn olórí tó kù ni wípé ó dẹ̀ lè fa wàhálà nínú pálásì wọn bóyá nǹkan tí kábíyèsí ò fẹ́ ya fọ́tò yẹn nìyẹn àlè sọ ṣùgbọ́n wọ́n ní bàbá wẹ̀rin ńlá wọn ni wọ́n kúrò nínú pálásì wọn gba royal mansion lọ lẹ́kọ̀ọ́ wípé wọ́n ní àǹtí wa bí màmá wọn ṣe sọ pé àǹtí wa dẹ̀ ti sanwó fún photographer wípé in fact gan pé several times ni àǹtí wa ń sanwó wípé torí gbogbo ìgbà tí photographer yẹn bá ti wá ló ń gba owó láti wá. So ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyẹn o tí a ní ká mú wá sí etí ìgbọ́ yín ṣùgbọ́n nǹkan tí èmi kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ni pé èmi ò rò pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ the only thing tó dẹ̀ kù ní pé kí èèyàn kẹ́rù ẹ̀ kó wá lóun fẹ́ kúrò nílé ọkọ ẹ̀ kò sí márèjì tí ò ní ṣùgbọ́n àbí tàbí gbogbo wa à ń forí tì ní. Tí kábíyèsí bá tiẹ̀ ṣe nǹkan tí o ò láìkì ẹ lè jọ sọ láàrin ara yín tí kábíyèsí bá ti ráyè wàá pe kábíyèsí ẹ̀dẹ̀jọ́ máa sọ kò ń ṣe pé kó wá kó ẹrù ẹ àtàwọn ọmọ kó wá kúrò nínú pálásì kó lóun lọ sí ọ̀jájá hotel kó wá lọ máa sùn bẹ̀. Tí bàbá wẹ̀rin ńlá bá bínú tó bá ní pé bó ṣe jáde yẹn ò gbọdọ̀ padà wá sínú pálásì kí ló fẹ́ sọ ẹ̀yin èèyàn lé nítorí kò bójú mu kó máa rí ìyàwó ọba pé ó ń sun hòtẹ́ẹ̀lì láì ṣe pé bóyá ẹ lọ ṣe nǹkan bẹ̀. So ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ní allegedly bí mo ṣe máa ń sọ fún yín mi ìbá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ la wá torchlight sí. A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o fún gbogbo ọwọ́ tí wọ́n ń nà sí Queen Naomi especially màálù tí wọ́n rà ránṣẹ́ sí àwọn ẹbí Queen Naomi àti fún children funfair èyí tí wọ́n fẹ́ ṣe ọlọ́run á máa ràn bàbá wẹ̀rin ńlá lọ́wọ́ o ní agbára ọlọ́run gbogbo ibi tẹ́ ẹ ti mọ owó náà ọlọ́run á bá wa dé padà. Ẹ̀yin èèyàn lè kò jẹ́ bó ṣe jẹ́ orúkọ mi ní Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa ni tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ gẹ̀ẹ́sì tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ò ní ilé lóko àtìlẹ́yìn òdì ọlọ́run elédùmarè ọba láàánú á bá mi gbé ọwọ́ yín sókè o gbogbo nǹkan tẹ́ ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ má gbàgbé kí ẹ fi account number yín ránṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti fi account number yín ránṣẹ́ mo ti pe orúkọ ní inú gist mi tí mo ṣe ní àná mo pe gbogbo àwọn orúkọ àwọn kan ti fi account number wọn ránṣẹ́ a máa close prize giveaway 2024 ní on the 15 tó bá ti di on the 15 la máa close o. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you. Mashola Gist TV love you all.